Kodoro Yorùbá tẹlifíṣàn. Possible lady, hello. Hello. Where's your face? Please, I want to wear something. So do that you wear something before Sorry. you ask him to call you. Sorry, this is me. Where are you calling from? I'm calling from Canada. How old are you? I'm 29. And how long have you been in Canada? 2 years. 2 years. Do you have kids? Uh, Eh? no, not yet. Not yet, but I'm pregnant. You are pregnant. Yes. Yes. As I don't Yes. understand. Um, Eh, me, I don't mean Nikolojo. What do you want? What's the purpose of this life? I want a serious relationship. And you are pregnant like this. Yes. So the man shape fún wọn níwẹ̀ kó lórí ẹ̀ But I'm not Ọlọ́run. lying. O ṣe fẹ́ gbé olóyún fẹ́yàn ọ̀dẹ̀ ọ̀rọ̀ olóṣọ̀rọ̀ ọ̀dẹ̀ olóyún ọ̀dẹ̀ wọ́kọ̀. Bobo yẹn lọ ni. Jọ̀dọ̀ lọ́wọ́ fẹ́ gbóyún fún tàbí fẹ́ gbóyún fún. Ah, mo lè rẹ́ni tó máa wà responsible for me. Do you have parents at all? Ṣé olóbì? Yes. Kí làwọn òbí advice yẹ? Ah, wọ́n ní bóyá mo lè réyàn tó máa fẹ́ mi pẹ̀lú Tó wá oyún. pé dáadé àti mọ́mí lọ́wọ́ advice yẹ kò sọ́kò mi kò ní dáa fún wọn. Èmi mo sọ bẹ́ẹ̀ sọ́kò mo sọ bẹ́ẹ̀ fún yes. Olóyún wá ní gbogbo olóyún máa gbóyún fún. Máa gbé pọ́ Nàìjíríà, máa gbé pọ́ Nàìjíríà, máa gbé pọ́ Nàìjíríà kí bẹ́ẹ̀ tọ́. Ẹni sùúrù but kò matter now. Ìwọ wá ṣeré bí kò ṣì bí kò Ẹni ṣì sùúrù mi ṣeré. lẹ́tà kó ṣì kó omi jáde. Lórí burúkú ọmọ òun lóyún òun tó máa gbóyún fún oyún olóyún. Ṣé òun ṣeré ni? Mo ń bọ̀. Pick your call. Fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Ṣé Okay. wàá mú un ṣe ni Mi ò àbí mú yín ṣeré náà, bá máa mú yín ṣeré, mo serious. oyún oṣù mélòó? Oyún oṣù mẹ́ta. Susan, place your phone and move back. Okay. Mo ń bọ̀. Fast ẹ̀ báyìí. Fàmọ́ ẹ̀ báyìí. Fast ẹ̀ mọ́ ẹ̀ báyìí. Turn around. Ṣé o mú un ṣeré ni? Mi mú yín ṣeré. Oya sọ tó bá mú sọ́kútà kó mú un ṣe kó má kéré kó délé. Àsìkútà pé mo á mú yín ṣeré. Ẹ̀ ń kó parọ́ fún mi pé olóyún kò dẹ̀ ń wẹ́yàn pé kó má kórè kó délé. Kí lẹ sọ? Sọ́kútà kó mú un ṣe. No, mi ẹni sọ̀rọ̀ yá jẹ́ kí n ṣe pé mi mú yín ṣeré. Bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ló fọ́ ní sí mi. Táì pé mo á mú yín ṣeré ni. Èmi fún mi lọ́lá táì pé mo á mú yín ṣeré ni kí n má kórè kédélé. Olóyún lóòótọ́. Mo lóyún náà. Mo ṣeré serious. Má kà kọ́mẹ́ntì olóyún lóòótọ́. Mi ìkákọ́ mi mo lóyún. Oyún oṣù mẹ́ta. Sọ́kò kó má ṣe oríire tó bá kó wá pa ọ́ fún mi sọ́kò kó má ṣe oríire. Mo ṣe pé yẹn ti pọ̀ jù náà, mo ti ṣe pé already náà. Ẹgbẹ́ bí ẹ kò kílẹ̀sì náírà orí bàkan létí mi. Ṣé ló kó má ṣe sọ pé ìwọ dápò olóyún o dápò olóyún tó wá pa ọ́ fún mi kó má ṣe oríire simple. Táì pé èmi fún lọ́lá mo lóyún kí n má ṣoríire. Mi mú yín ṣeré. Mo lóyún oṣù mẹ́ta serious. Bàbá ẹ̀ ńkọ́ ẹni tó fẹ́ lóyún ńkọ́. Life happens now, àwọn nǹkan máa ń ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ kí ló ṣe what happen where exactly that happen. Life mi ìfẹ́ really sọ details bẹ́ẹ̀. Ọ̀sọ̀ díẹ̀ fi èmi sí ìyò lèmi máa sọ èmi òyìnbó pa fún dókítà ẹ̀ sọ tó fẹ́ mi kémi òun ti máa gbígbà. Ok, ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mi ò tètè mọ̀, so ìgbà tí mo wá sọ fún ó wá sọ pé òun ò tí ready pé òun ò tí fẹ́ di
become parents. Okay, jọ níbo lẹni ṣé inú Canada mẹ́rin ló wà àbí Nàìjíríà? Canada and Dubai lower. Ṣé state kan lẹ́jọ́ wà? States kan náà lájọ wa. Jọ ẹni tí bá fún ẹ sìn ṣé kẹ́ni máa tọ́pù oyún kó máa tọ́pù oyún olóyún ni àbí báwo? Àná ó dìgbà tí wọ́n tó bímọ kí irú nǹkan bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀. But ẹ máa ríra yín. Sure. Ìkànnì ẹ o wàá máa ń bọ̀ báyà wàá máa rọ bí wàá máa ṣe báyìí lẹ́gbẹ̀ẹ́ á máa nọ́ọ̀sì oyún olóyún tó máa fi mímú wọn. Like èmi feel pé companionship ni ó yẹ kí relationship like kájọ máa bára wa sọ̀rọ̀ and all that. No, hold on. Companionship is different. Let me differentiate companionship for you. Companionship, if you are looking for companionship, you said you want companionship. And companionship is what's it called? A man that you guys will be talking, going out. It's two things. And if you make love with you guys are not promising each other marriage. You understand? They can take you out. Don't read my comments. You can don't read my. I'm not here. More read comments. They can take you out, do different things for you, buy you things, and then if you come home, say he can say he want to make love. But promise alliance fife, that's companionship number one. Companionship tí wọ́n wá yìí, òun fẹ́ kí wọ́n máa náà ṣe olóyún ọkùnrin tó níṣẹ́ tó níyàwó. No, okay, jẹ́ kí n kàn sọ pé bóyá pé like bí mo ṣe wà ní depressed state báyìí bí pé mo kàn nídìí èèyàn tájọ máa sọ̀rọ̀. Ọkùnrin máa mú sí ẹ lórí ọkùnrin kan àwọn bàjẹ́ wọ́n máa gun orí ẹ pẹ̀lú olóyún yẹn wọ́n yàwòrè ọkùnrin yàwòrè gan wọ́n máa gun ọkùnrin ní ìwà kò máìndì pé kò máìndì àti ẹ̀gbọ́n kò jẹ́ kó sáìtì ẹ̀ débẹ̀ náà ọmọ tó ṣẹlẹ̀ ibi kan la máa ń ṣe kíní yẹn mo láìkí ẹ báyìí ó pa ọ́ lè tọ́ owó nọ́mbà yìí nọ́mbà yìí DM mi but iṣẹ́ tó fẹ́ fún mi ó máa sanwó o mi ìṣọ̀fẹ́ o ó máa sanwó màá bẹ́ẹ̀ wéyàn tó yẹ kó wà ìlànà tó sanwó tó wà ìlànà tó yẹ pàgbàlagbà díẹ̀ tó jọ ìrà díẹ̀ gẹ́tì sí ẹni mọ̀ mọ́ ní ẹ̀kọ́ kan lára mẹ́rin àgbàlagbà ni ó ti yẹ àwọn ẹ̀ máa rí dáadáa ó gẹ́tì sí so àmà ìṣe nìyẹn nọ́mbà ìkó WhatsApp mi sí if anybody come to your DM wàá padà DM tó máa bẹ̀rẹ̀ ìwọ̀n sọ DM o sọ fún wa bá mi tó bá bá mi màá bẹ interview wọn máa dúró sí wọn lọ́fun báyìí àwọn òpè yẹ kí láwọn kó sí so ya go up message me now. Okay, my message me. Okay, ṣe sá. Kí lorúkọ ẹ? Mlọ́lá. Pẹ̀lẹ́ onídàá fún ọdún ẹ tó fọlẹ́ yẹ kò ní dáa fún sórí nọ́mbà ẹ. No, mo ti delete ẹ mo ti block ẹ. Ó yá bá mi sọ̀rọ̀ náà. Okay, ẹ ṣé gan. Kí ni ojú àbúkẹ́ ẹ gbàgbé o? Máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.